bàbá ni bàbá ń ṣe. Yóò Yorùbá ronú o. Ọmọlúàbí ọmọ Oòduà má ṣe bẹ̀rù, ìkíyèsára ìkìlọ̀. Ọmọlúàbí ọmọ Oòduà má ṣe bẹ̀rù rárá. Ẹni tá a ní kó bá wa fẹ́jú atanú lọ ń bù sẹ́nu, ẹ dákun ẹ bá wa bẹ àwọn tí ò bá ní nǹkan kan gidi láti sọ lórí ọ̀rọ̀ tó délẹ̀ yìí, ẹ dákun ẹ bá wa bẹ̀ wọ́n pé kí wọ́n panu mọ́, nítorí kò sí àyè ìbẹ̀rù rárá lórí ọ̀rọ̀ tí ó délẹ̀ yìí. Àwa fẹ́ kí gbogbo ara wa kí wọ́n mọ̀ dájú o pé kò sí nǹkan náà tó ń bọ̀ látòkè tí ilẹ̀ ọgbà. Ṣé àwa mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín bí ò ṣe gbogbo yín ni ẹ ti gbọ́ ìròyìn àwọn ọmọ wa mélòó kan tí àwọn adẹran ajọmọgbé Fúlàní tí wọ́n gbé pamọ́ tó di pé ẹbí àti ará wa ń sáré pàjáwìrì káàkiri láti kó owó jọ. Okay, how much they ground now? As in cash, let me explain to you, because every member of the family is running up and down. In cash now, we have 285,000. But the person that bought the car, wait to listen to me. The person that want to buy the car, he want to buy the car for 385,000. He said he will bring 200,000 by 5 o'clock. So please hold on. He said he will bring 200,000 by 5 o'clock. That means if we add this one, it will be 585,000 or so. Now I'm going to the family house. I want to see how much they have gathered there, because this money, every member of the family is donating money. So when I get to the family house now, I will call you. Listen to me. Did you hear everything I tell you about? Eh? Did you hear everything I tell you now? Go ahead. What did you say? Tell him, listen to me. I tell you one talk now. Okay, go on. Even now, 50 million you gather. I know the fee come out this month for my heart. Even if now 50 million you gather now. I know they come out. You know the fee come out for my hand. Nǹkan burúkú gbà ni, ṣùgbọ́n a fẹ́ kẹ́ ẹ tún farabalẹ̀ kẹ́ ẹ tún bá wa fi etí gbọ́ eléyìí tí a mú wá fún yín láti ilẹ̀ Àrẹwà, kẹ́ ẹ tiẹ̀ tilẹ̀ gbọ́ èdè tí wọ́n tún wá ń sọ lórí rẹ̀. Domin na dan uwanka muna kan damu har zai ce ma ya ba mu guri to mun ce ba mu miliyan 10 mu sike ci. Ya ce mana zai kira ka ka kawo kuɗi. To gaskiya ba miliyan 10. To miliyan na za su ya bada. Ko da an sai da gidana da nake ciki ma da dan abubuwan da na mallaka ba zai ma kai miliyan 1 ba. To yanzu miliyan na za su bada. Ai a gaggauce kai a shirya in ba ka na halbin shi kai. Za su burbuda shi. To ai mutuwa kuma na kan kowa. Ìdí ẹ̀ tí a ṣe ní kí ẹ gbọ́ ìyẹn náà ni wípé kẹbà lè mọ̀ dájú wípé ó ti pẹ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ibi yìí ti bẹ̀rẹ̀ ti pẹ́ ó ju 20 ọdún lọ tí àwa ti ń ṣe ìwádìí tí a dẹ̀ ti ń ṣọ́ wọn ní orí ọ̀rọ̀ yìí. Ó dẹ̀ nídìí tí a fi ń sọ fún yín wípé kíni pé kò sí àyè ìbẹ̀rù rárá. Ẹni Àìsáré mú ìjàjà kì í ṣe bí ìtọ́jú ọ̀làjú wa àti ìbẹ̀rù Ọlọ́run. Ó ní àwọn aláìmọ̀ kan rí tí wọ́n ń rò wípé òjò ni. Àwa kì í ṣàdédé kù sí ìjà, nítorí gbogbo nǹkan ọmọlúàbí ọmọ Oòduà, gbogbo nǹkan wa ló ní ètò. Tí ọ̀rọ̀ náà bá fi di kàráǹgídá, ṣé àwa ti mọ̀ pé ní tiwa o gbogbo ara nìjà. Ìkejì, àwọn irinṣẹ́ ogun tó wà ní òde òní ó lè ju ọ̀rọ̀ AK-47 lọ. Ìbọn AK-47 ayé digital òun la bọ́ sí yìí o. Ayé tó ń pè ní genetic engineering, ayé artificial intelligence, ayé tí wọ́n ń pè ní robotics lóríṣiríṣi. Ẹni tí ó ṣíyán tí ò ní lè dúró gbọbẹ̀ ó ní ọ̀rọ̀ wọn, nítorí pé àpapọ̀ wa
kò mà ṣe é fi ọwọ́ rọ́ sẹ́yìn rárá. Bí ajá bá buni jẹ, ṣé yẹn wá ló ní kí àwa náà bẹ̀rẹ̀ sí ní gbó káwa máa múra pé a fẹ́ bu ajá jẹ padà ni? Ohun tí èèyàn fi ju ajá lọ òun ni a máa fi hàn wọ́n. Ẹ̀kẹta, ẹ dákun, ṣẹ́yìn tí ẹ rò wípé tí ọ̀rọ̀ ìjàmbá tiẹ̀ ti lè máa délẹ̀ tán, ṣé àwọn adẹran wọ̀nyí, àwọn tí ò mọ̀ kọ tí ò mọ̀ kà yìí ni ó máa ṣẹ́gun wa? Ṣebí ìgbà kan náà ni àwọn èèyàn wá ń gun kẹ̀kẹ́ ẹlẹ́mu kiri. Ẹ dákun, kẹ̀kẹ́ ẹlẹ́mu mélòó ni ẹ rí lóde òní láàrin wa? Ẹ̀yà tó ń ronú jinlẹ̀ ó yàtọ̀ sí ẹ̀yà tó ponú. Ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ àfojúdi rárá, nítorí pé ẹni tó bá máa múra ìjà ní ayé ìsìn á kọ́kọ́ dé fìlà òye, á dé fìlà ọgbọ́n kó tó kò sí ìjà. Lọ́nà kẹrin, ọ̀làjú wa kì í ṣèbẹ̀rù. Tẹ́ ẹ bá ṣe àkíyèsí, ó yẹ ká dámọ̀ wípé ọmọlúàbí kì í jàjà bẹ́ẹ̀ yẹn lásán. Àwa ti mọ̀ pé èyí tó gbé wáyé kì í ṣe ìjà ẹ̀sìn. Wọ́n fẹ́ ká rò pé jẹ́ ẹ̀sìn ni kán bá fi dà wá lójú rú. Wọ́n múra láti gba ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa ni, kì í ṣe ìjà ẹ̀sìn. Ṣùgbọ́n wọn ò lè dà wá rú rárá, nítorí àṣírí wọn ó ti wà lọ́wọ́ wa. Iṣẹ́ èṣù ni wọ́n ń ṣe, ọmọ èṣù dẹ̀ ni wọ́n ò dẹ̀ lè borí wa. Lọ́nà karùn-ún, ẹni tó bá fẹ́ mọ ìdí ẹ̀ tí a ò ṣe kí ja ìjà ẹ̀sìn, kó bá mi tẹ́tí gbọ́ ọ̀rọ̀ tí bàbá àsàlá sọ nínú eré kékeré yìí. Nítorí ìdí àwàdà òun ni àwa ti mọ òótọ́. Lamidi wa náà, Abdulhamid. Èmi ni. Bọ́nà, àwọn aládùúrà mọ̀ ń wò yìí, mo ṣe bá àwọn jẹ̀mọ́ àlọ́ ló máa ṣe ètò àdúrà ẹni. Àwọn jẹ̀mọ́ wa náà ń bọ̀, àwọn ìjọ ìyá mi ni. Ṣé ìyá mi ṣe kiri tẹ̀lé ni? Kiri yóò ní ìyá mi. Kiri yóò kánrán ni. Nígbà ọdún báyìí, nígbà ayé rẹ̀, nígbà ayé kérésì, àmọ́ kiri títà yìí ó ní. Ṣé wá rí àwọn ìjọ ìyá mi ni? Àwọn ìjọ bàbá mi ni, àwọn jẹ̀mọ́ wa. Àwọn ìjọ ìyá mi yìí, àwọn wọn sọ mí mò ń ṣe ọkàn jẹ gbogbo èèyàn tẹ̀yìn mọ́ ńlá ni Lámídì ni gbogbo èèyàn mọ̀ mí. Àbúrò ìyá mi ló wá sọ fún wọn gbà wọ́n gbọ́ pé mo fẹ́ lọ ìlú èbó, ó ní kò yẹ kí àwọn ìjọ ìyá mi ọmọ wà á ṣàdúrà ń bẹ̀, mo bá ní kò burúkú mọ̀ bọ̀ ń gbọ́jà dúrà kan náà gbogbo rẹ̀. Ṣé ẹ lòdì sí ti àwọn aládùúrà yìí? Àwòsù bíi láì lòdì sí aládùúrà bò ó ti dá ibi kan ṣèbọ́lá kan gbogbo wa ń pè. nítorí jẹ́ kébì náà ni wọ́n máa bọ̀ náà nù. ó ti dá ẹ ṣe wo má bà délé lè bá sọ fáwọn eléwọ̀n ni wọ́n ṣe sùúrù. ṣé kìí ṣe bí ní ẹ ń bọ̀. ilé àyín ni wọ́n ń bọ̀ àfa ẹ̀fọ́ kàn yín balẹ̀ gbogbo yín ẹ jókòó. ìjọ wo nìyẹn sẹ́. àwọn ìjọ bàbá ìyá mi ni. ọ̀làjú tí a ti gbà láti gbà láéláé tó mú ìlọsíwájú fún wa ní ayé ìgbà yẹn òun ni ò jẹ́ ká kàn sàdédé máa kò sí ìjà ìsìn. ṣé àwádẹ̀ ti mọ̀ pé òjò tó rọ̀ òun ló kó ẹyẹlé pọ̀ mọ́ adìyẹ, òun ló fa gbogbo ìwọ̀sí yìí. ẹ̀kẹfà, ṣé ẹ̀yin náà ti tẹ́tí gbọ́ báyìí? ẹ ti rí bí a ti ń kọ́ àwọn ọmọ wa àti àwọn èèyàn wa ní òdodo nípa ọ̀rọ̀ ẹ̀sìn. òun lẹ gbọ́ lẹ́nu bàbá àsàlá yẹn. Kí Ọlọ́run bá wa fi ọ̀run kẹ́. àwọn òmùgọ̀ àti àwọn ará oko, àwọn nìkan ló máa ń sáré lọ sídìí ìjà ẹ̀sìn. ǹjẹ́ ìlú tí ó bá máa tòrò, ṣé ìdí ẹ̀kẹ̀ṣẹ́ àbí gídígbò, ṣé òun ló mú ìlọsíwájú fún ìlú yẹn ni? láti ìgbà láéláé lọ́dọ̀ wa, bàbá lè máa bọ Ṣàngó kí ìyá máa bọ Ọya, bẹ́ẹ̀ la gbọ́ ń pa ìjà ẹ̀sìn rí. kò sí ẹ̀yà míì ní gbogbo àgbáyé tí ọ̀rọ̀ yìí yé bó ṣe yé Ọmọlúàbí Òmùdùà lórí ọ̀rọ̀ ẹ̀sìn àti ìjà ẹ̀sìn yìí. ìyẹn gan ó wà lára àwọn ẹ̀bùn tí Ọlọ́run gbé fún Oòduà, tó gbélé wa lọ́wọ́ àwa Ọmọlúàbí ọmọ Oòduà láti fi bùkún àwọn aláwọ̀ dúdú àti gbogbo àgbáyé. Lékeje, ẹ ti ẹ̀dúró náà. gbogbo Fúlàní ní àpapọ̀ tó wà ní orílẹ̀-èdè wa wọn ò máa ju mílíọ̀nù bíi 7 lọ́kẹ̀. ní pàápàá àpapọ̀ wọn ní ìwọ̀ oòrùn, ìyẹn ní West Africa,
kò kúkú tún ju márùndínlọ́gbọ̀n mílíọ̀nù lọ 25 million. ẹ wá báwo ni èèyàn mílíọ̀nù 7 ní orílẹ̀-èdè wa kí náà ṣe wá bá bẹ̀rẹ̀ sí ṣẹ̀rù bá àwọn tó tó wọn ní ìlọ́po 7? ọ̀wù ọ̀rọ̀ yóò bójúmu. ọmọlúàbí ọmọ Oòduà kò sí àyè ìbẹ̀rù rárá. ẹ jọ kí eku lé kó gbọ́ kó sọ fún oko. ẹ bá wa jẹ́ kí ọ̀rọ̀ yìí kan gbogbo àwọn èèyàn wa ní gbogbo àgbáyé pé ọmọlúàbí ọmọ Oòduà kò sí àyè ìbẹ̀rù rárá. títí ìjọ tá a bá fi máa pàdé gẹ́gẹ́ bí a ṣe ṣèlérí fún yín láti ṣe àtúpalẹ̀ àdìtú ọmọlúàbí, ẹ bá wa sọ fún gbogbo àwọn èèyàn pé kí ni kò sí àyè ìbẹ̀rù rárá. mo bójú ayé ò ayé ṣamálámálá. mo bójú ayé ò ayé ṣamálámálá. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o. kí ni dé sí Yorùbá o ọmọ aráyé, kí ni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o.